ṣẹ̀rí bá ń kárìíre la sọ̀rọ̀ ṣọ́bùtù ó ní tóun bá àti sọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ lòun á sọ tó máa tún fi tọ́rọ̀ ṣe àsọ̀nsọ tọ́rọ̀ sóun ò padà bú lọ́wọ́ kórí màmá ṣe wá bí ti bá ń kárìíre. Ẹ kojúmọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè. A kú ọjọ́ méje, a kú ọjọ́ mẹ́ta. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ju agbára mi lọ. Tí n bá wò lójú pọ̀nà ibi táyé ń tẹ̀ sí, ó ju levels mi lọ. Ṣùgbọ́n Yorùbá tún sọ̀rọ̀, ó ní kò ní burúburú kọ́mọ́ kẹ́nìkan mọ́ ni, ẹni tí ó kù là mọ̀, àti pé ìpàkọ́ onípàkọ́ òun là á rí, ẹni ẹlẹ́ni ló ń rí tẹ́lẹ̀. Orin tí mo kọ síwájú, Alhaji King Dr. Saheed Òṣùpá, àwọn ni wọ́n kọ. Bàbá yìí ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin. Orin yìí nígbà yẹn ó possible kó jẹ́ pé ó ní ẹni tí wọ́n dojú ẹ̀ kọ láti kọ, ṣùgbọ́n evergreen music ni. Àwọn tó jẹ́ ọ̀tá wọn lánàá tó rìn yìí bú, àwọn kan jẹ́ ọ̀rẹ́ wọn lánàá wọ́n tún jẹ́ ọ̀rẹ́ wọn lénìí, ṣùgbọ́n bákan náà àwọn ìgbé ayé kan wà tí wọ́n ń gbé tó rìn tí ń padà ń bú wọn. Ìgbà mìíràn sì lè orin sì lè má búyàn kó kàn kìlọ̀ fún yàn tàbí kó fáyàn kan àbí kó síyàn ní gbẹ́rẹ́ papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àtọ́jú olólùfẹ́ àwọn olórin, àwọn tá a jẹ́ gbajúgbajà láwùjọ, ó ní a máa ń gbọ́ ewì, la máa ń gbọ́ orin, la máa ń gbọ́ oríṣiríṣi nǹkan tí kì í tún wá ṣàǹfààní nínú ìgbésí ayé wa. Bẹ́ẹ̀ látara pé ọ̀rọ̀ kan tí àwọn àgbàlagbà máa ń fi ń pòye pé ikú ogun ní pa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀ lódò. Ìgbà tó fà á nìyẹn, tàbí ká sọ pé kádàrá kó lè wá sí ìmúṣẹ lórí ẹ̀dá. Ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí àwọn olóyìnbó tí àwọn ọ̀gá wa kan fi ń kọ́ àwa, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn nǹkan kan míì wà tó lè wà nínú àyànmọ́ èèyàn tàbí àdámọ́ ènìyàn tó lè jẹ́ àléébù fún ìṣẹ̀mí èèyàn. Tó o bá kíyèsí nǹkan yẹn dáadáa, tó bá rí pé kíní yìí àdámọ́ mi ni, ṣùgbọ́n ó lè dúró bí àléébù fún èèyàn tàbí ó lè ṣokùnfà nǹkan tó lè mú kí ènìyàn má gbádùn ayé. Kó jẹ́ pé ayé kan máa gbádùn èèyàn ni, èèyàn gangan ò ní gbádùn ayé. Nǹkan yẹn ó lè yípo, kó dọ́gbọ́n fi pamọ́ tàbí kó pamọ́lẹ̀, kó lè gbìyànjú àti kó láǹfààní àti débi tó ń lọ nínú ayé nígbà míì, tàbí káyé lè rọrùn fún ẹ láti gbé. Torí àwọn àdámọ́ kan wà nígbà míì tí ẹ bá ń ní lára, ó lè mú jẹ́ káyé rọrùn fún yàn láti gbé. Ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ti lọ tó jẹ́ àwọn alágbára ayé. Àwọn àdámọ́ kan wà nínú àdámọ́ wọn tí wọ́n padà gba kádàrá lé lórí, ṣùgbọ́n tó jẹ́ pé bóyá àdámọ́ ìgan ló ṣokùnfà ikú wọn àti àìláṣeyọrí wọn nínú ìṣẹ̀mí ayé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo ń gbìyànjú, mo fẹ́ ṣe nǹkan kan. Yorùbá tí Barrister kọrin, ó ní orúkọ yòówù kẹ́ ẹ pè mí, kò burú máa yá fara mọ́. Ẹni Lábíọ́lá tí gbọ́ owó fún ni, ẹni níjọba tí gbọ́ owó fún mi. Ìwọ̀fà lẹ́nu ibi báwo ẹlẹ́nu ló lè ràn gbà ó. Máa pé mo wí tèmi Àyìndé, máa pé mo wí tèmi Àyìndé o. Èyí mo fẹ́ sọ yìí, báwo yẹn lè ṣe pé báwo lè pé ọkọ̀ jẹ́ ẹni tó tọ́,
má gbégẹ̀ sí, o lè gbégẹ̀ sí, n tẹ́ rí ẹ wí. N tó ṣe pàtàkì ni wípé ẹni tí mo fẹ́ direct ọ̀rọ̀ yìí sí, tọ́lọ́run bá ní kó gbọ́ mi yé, tọ́lọ́run bá ní kí fídíò yìí dọ́dọ̀ ẹ̀, kó sì láǹfààní àti jókòó kó gbọ́ mi yé, ó ti tán tí mi fẹ́ achieve nìyẹn. Ìyókù tó kù tó wù kẹ́nìbọ̀dì fẹ́ wí, torí inú ayé ń sìn báyìí, máa jó lọ mò ń wẹ̀ yẹn ló pọ̀ jù náà ẹ̀dá ayé, máa jó lọ mò ń wẹ̀ yẹn ló pọ̀ jù nínú àwọn ẹ̀dá ayé. Wọ́n á rí bí tẹ̀dá ó ti ṣubú báyìí, wọ́n ní sọ fún un, wọ́n á jó ṣubú náà. Mo fẹ́ bẹ àwọn kan lọ́wọ́ ẹ̀, ṣé ẹni tí mo fẹ́ torí ẹ̀ ṣe fídíò rẹ̀ gan, àwọn yẹn mo fẹ́ bẹ lọ́wọ́ ẹ̀, bẹ̀ látòrí Alhaji King Dr. Saheed Òṣùpá, kábíyèsí Olúfìmọ àkọ́kọ́, mo fẹ́ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀, mo fẹ́ rán wọn sí ẹni tí mo fẹ́ ṣe fídíò yìí nípa rẹ̀. Tátún ni o, mo fẹ́ bẹ ẹ̀gbọ́n wa, kí n sọ pé ẹ̀gbọ́n, mi ò mọ age wọn, possible kájọ jẹ́ irọ́ tàbí kí wọ́n jù mí lọ, mo gbé ẹ̀gbọ́n fún wọn. Ẹ̀gbọ́n Saheed Ire fẹ́ bẹ̀ yín lọ́wọ́ ẹ̀, sí ẹni tí mo fẹ́ ṣe fídíò yìí nípa wọn. Tàtún ni bẹ́ẹ̀ yẹn o, bàbá wa kábíyèsí Olúgbọ́n ti ilé Igbọ́n, kábíyèsí o, mo fẹ́ bẹ̀ yín lọ́wọ́ ẹ̀, sí ẹni tí mo fẹ́ ṣe fídíò yìí nípa ẹ̀. Bàbá wa Alhaji Taofik Akégbà Gold, ọmọ Akégbẹrú, salamu alaikum, mo fẹ́ bẹ̀ yín lọ́wọ́ ẹ̀, fún ẹni tí mo fẹ́ ṣe fídíò yìí nítorí rẹ̀, àti gbogbo ẹni tó nífẹ̀ẹ́ bàbá wa olóyè Sunday Igboho, gbogbo ẹni tó nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn, tó nífẹ̀ẹ́ wọn yàtọ̀ sí máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn, tó nífẹ̀ẹ́ wọn tòótọ́ yàtọ̀ sí máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn, mo fẹ́ bẹ̀ yín fẹ́ wọn lọ́yẹ̀ sí yẹn. Sẹ́rí ibi tí bàbá wa Sunday Igboho dé dúró nú ayé, ipò ẹlẹgẹ́ ni wọ́n wà, ẹ̀mí gígùn ló ń sànyà o. Àwọn bàbá wa kan ti wáyé tó yẹ pé wọ́n lògbà pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́, wọ́n sì fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ lọ, à ń ròyìn wọn dòní. Ṣùgbọ́n ó jẹ́ àbámọ̀ fún àwọn ìgbà tó kù díẹ̀ táwọn kò kù tí wọ́n lè sọ́ta, wípé gbogbo pẹ̀lú akitiyan àwọn kan pàdé ikú òjijì látara ojú tí ò tí ì là nígbà yẹn. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn èèyàn wọn yẹn ni kò bá gbà wọ́n lénìí, tó pé tá a bá rí wọn, ọmọ wọn ò bá gbà wọn. Ojú tí wọ́n fi gbáyé kọ́là àwọn èèyàn fi ń bá wọn mọ́ lògbà nígbà tí wọ́n kú tán. Bàbá Sunday Igboho, ẹ má bínú, ọ̀rọ̀ yìí mo fẹ́ là mọ́lẹ̀ ni, mo fẹ́ wọn bá yín sọ bí ọmọ ìyá sọmọ ìyá, mo fẹ́ bá yín sọ pẹ̀lú ìtara. Sẹ́rí tó wá mú kí ẹ̀dá kan máa fi ẹ̀gbẹ́ ojú kan náà gbá ògiri lójú kan náà láìmọye ìgbà, àpẹẹrẹ òmùgọ̀ ni o, àpẹẹrẹ aláìmọ̀ tó kàn ní aláìníláàkàyè ni o. Mi ò bú yín o, mi ò sọ pé níláàkàyè o, ẹni o, ṣùgbọ́n over confidence ni máa ń pààyàn ní rèwerèwe, over confidence máa ń hàn yàn lé mọ̀. Nínú onífùfù, ẹni tí a lè kì ní àyà ní níjó ogun lọ,
nínú wọn ni mo wà. Mo sì mọ̀ pé a fi ń tọrú yín lẹ́yìn ni. Bí mo ṣe wá kéré tó tí mo jẹ́ ọmọ yín yìí, mo rí wípé ẹ̀dá tó bá ní àyà, òun gangan ni Ògún máa ń jẹ́ fún. Bóògùn tí wọ́n ń já fún ẹ tó ò bá ní ìfura tàbí ìkésàrà pẹ̀lú ẹ, àsìkò àbámọ̀ máa pọ̀ fún ìyànú ayé ju àsìkò tí èèyàn máa dúpẹ́ lọ. Àsìkò àbámọ̀ yóò pọ̀ ju àsìkò tí èèyàn máa dúpẹ́ lọ nínú ayé. Ọlọ́run jẹ́ ká rí ṣubú. Àmì èwo tó ṣẹlẹ̀ lọ. Mi rò pé láǹfààní àti jókòó kẹ́ ronú gan lásìkò tẹ́ wà ní Germany pé kí ló ṣokùnfà àmì èwo yìí fún mi. Yàtọ̀ sí pé bóyá ń gbójú sí pé torí pé mo gbèjà Yorùbá mo lọ gangan, àwọn Fúlàní ló gbógun tì mí, ààrẹ Buhari ló ní kí n ṣe kinní kan tẹ́ fi ń sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin gbójú fún yẹn jókòó kí ni ẹ wá àmì èwo yẹn, ẹ wá ẹbí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wá látọ̀dọ̀ ara yín, láti inú ẹ̀jẹ̀ yín. Tí ẹ fẹ́ tọpinpin ìjákulẹ̀ tàbí àmì èwo tàbí ìṣubú, ọ̀dọ̀ ènìyàn tí máa bẹ̀rẹ̀, ẹ kọ́ mú gbogbo blame tẹ gbélé àwọn èèyàn lórí yẹn, ẹ kakú ẹ ní pé wọ́n jẹ̀bi. Ọ̀nà wo gangan lèmi kọ́kọ́ gbà jẹ̀bi? Ibi tẹ́ kọ́ sí kẹ́ bẹ̀rẹ̀ nu. Tẹ́ ẹ bá ti wá rí pé àwọn area kan wà tí tẹ́yin gan ti ṣe tó ti kù díẹ̀ káàtó, ibẹ̀ lẹ́ẹ̀kọ́kọ́ tún ṣe. Ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ tún ibi ẹ ti ṣe àwọn míì ṣe. Ọ̀nà wo lẹ kọ́kọ́ gbà ṣẹra yín? Sẹ́mi pé bẹ́ẹ̀ sọ èèyàn méjì nìyí, ẹ̀mí yín ìkan, bọ́ọ̀dì yín ìkan. Ṣé ẹ̀mí yín ló ti bọ́ọ̀dì yín gbọ̀ngbọ̀n tó fẹ́ kó bọ́ọ̀dì yín sínú ewu? Àbí bọ́ọ̀dì yín ló ti ẹ̀mí yín gbọ̀ngbọ̀n tó fẹ́ kẹ́mi yín sínú ewu? Ṣẹ́gbà wọn lọ́rùn, ẹ fẹ́ lose méjèèjì. Tó tẹ́mi bá ti bọ́, bọ́ọ̀dì máa wọ kòtò. Tó wọ́n lè pèsè òkè bọ́ọ̀dì ni wọ́n hùn dì jù tí ò bágà mú mọ́. Ó tán nìyẹn, èèyàn kàn wọ́n kọ̀rọ̀ yàrá ni. Ẹ̀mí yẹn ò ní wúlò wọn kan náà ayé mọ́. Kọjá kọ́ mẹ́jẹ kábàámọ̀. Bàbá Sunday Igboho mọ ohun tó gbé ń ṣubú o. Ṣùgbọ́n tó jẹ́ kí n pòwe ṣáájú nìyẹn pé ìpàkọ́ onípàkọ́ láàrin ẹlẹ́yìn lórí tẹ̀lé. Àwa rí ohun tó gbé ń ṣubú. Nígbà tẹ́sí tó padà dé yìí, tẹ́ tó ń tọ̀ ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba káàkiri, làwa tó rí ohun tó gbé ń ṣubú. Inú sọ̀rọ̀ sí làwa tó ṣe pé ohun tó gbé bùrọ̀dá ìṣubú rèé, ohun tó gbé bàbá ìṣubú rèé. Kí ni tó gbé ń ṣubú? Ó ní wípé over confidence wà nínú nǹkan tí ó pe àmì èwo yẹn sínú ayé yín. Haúsá ìsọ̀tá yín, Fúlàní ìsọ̀tá yín. Inú Yorùbá lẹ ti fẹ́ kó ọ̀tá jọ nígbà náà. Ẹ wá padà dé sìn láti wá solution síbi ẹ ti ṣẹ́kù díẹ̀ káàtó. N tó ṣokùnfà rẹ̀ ń jò ní tí àwọn èèyàn wọ̀nyí fi dojú sọ yín, tí wọ́n fi ń dọ́gbọ́n rún yín lábẹ́nú lọ. Nǹkan yìí náà kò kúrò níbẹ̀, over confidence yẹn ò kúrò níbẹ̀. Ẹ̀ ń sọ̀rọ̀ jù látara àdìsọ́kàn pé kò sí tí ó ṣẹlẹ̀. Ẹ̀ ń ṣe bí ọmọ kékeré tí ọmọ ilé olódì. Ayé sì burú, ayé níkà. Tẹ́ ẹ bá ń gbìjà àwọn kan lónìí, tẹ́ ń ṣe fitafita, tẹ́ ń ya àwọn kan balẹ̀, tẹ́ ń bú àwọn kan, tẹ́ ń lálẹ́ àwọn kan, tẹ́ ń sọ bú sáwọn kan. Àwọn tí ẹ bú náà mọ̀ wòye pé ọmọ yìí tó wà jáwọ́ àwọn làwọn ṣe ń tí ọ̀bá dá sí yọmọ gbé mọ̀ sí ìyàwó náà balẹ̀ nù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn,
àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n níbi tí wọ́n ń lọ nú ayé tó jẹ́ kòròfo, àwọn ni wọ́n máa pariwo rẹ̀ pé ó jẹ́ nǹkan kan. Àwọn tó jẹ́ nǹkan gan máa wò ó pé kòròfo leléyìí. Kòròfo leléyìí. Ntẹ́ ẹ ti ṣe lọ yẹn ó ti tó nǹkan tó yẹ pé tẹ́ ẹ bá ń bọ̀ níbì kankan kọ́ mímì ó mọ́ mi lẹ̀ ń sọ ń pọ̀ mímí pé kí àwọn kan máa pàdé yín kàn máa pàdé ní social media o. Irú mímì yẹn kọ́ ni mo ń sọ o. Ó yẹ ká ẹ dínkù lọ́rọ̀. Ẹ má gbàgbé ìran Ọ̀yọ́ ni yín. Àpèjálẹ̀ ìlú ọkọ̀ ìlú yìí ni Ọ̀yọ́ Ìgbòho. In tí wọ́n fi bẹ̀rù Ọ̀yọ́ nínú ayé ó ní kí a sọ kí ọ̀rọ̀ pé gba lórí ahọ́n, ká sọ díẹ̀, ká fi ogunlọ́gọ̀ tó kù yòókù sí pamọ́. Ọ̀yọ́ máa ń gbìn síkùn ni. Ọ̀yọ́ kì í sọ̀rọ̀ fàtàfòtò. Ẹ bá ń sọ̀rọ̀ fàtàfòtò bí irú ti a báyìí tó èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí, ayé máa ń mọ ibi tí ń lọ, wọ́n sì máa ń mọ bó ṣe mọ́. Ìgbà míì gan tán ń pè lóògùn ìkan ìsábà jẹ́ fún wọn tó nǹkan mọ́, torí pé tán ń pè lóògùn gan fún rẹ̀ gan àṣírí náà ń pè lóògùn. Ló jẹ́ pé ìgbà míì wà àwọn bàbá wa máa ń kọ́ aláàrùn kankan náà pè ní àbámọ́dá, wọ́n máa ń sọ pé ó jẹ́jọ ògùn lọ. Tó bá sì wọ́n tó tọ́ nǹkan ń pè lábàmọ́dá nǹkan tí ò ní sábà nítumọ̀ ni, ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó máa fẹ́ ṣe àbámọ́dá fún wọn ní tàṣírí àbámọ́dá fún wọn kàn ti ṣe bí idán, àwọn agbè lọ ní kó lọ lò ó. Yẹ́wà lọ lóyún ní bàbá kí ni ẹ mọ̀ jẹ́ àwọn àní pé kò ṣe ewu máa lọ. Tó bá fún un láṣìírí ẹ̀ yá fojú tẹ́ńbẹ́lú nǹkan yẹn, tó bá ti wá fojú tẹ́ńbẹ́lú nǹkan yẹn wà ní jẹ́ fún un mọ́. Àṣírí gangan náà ń pè lóògùn. Ẹ má gbàgbé pé àṣírí gan lọ́lọ́run tó dá wa. Ohun tí ẹ̀rù Ọlọ́run fi ń bà wá nù. Àfojú kan Jésù bá àti ẹ̀fojú kan fúnra wa. Àwọn kan fojú kan tàbí wọ́n fojú kan bá lò gbà. Ọjẹ́ bàbá ń pe Jésù lólúwa. Àwọn tó ń pè àfojú kan Mọ̀ọ́mọ̀, àfojú kan Ògún Lákáyé, àfojú kan Ọ̀rúnmìlà, àfojú kan Ṣàngó, àfojú kan gbogbo àwọn ẹni àwọn òòṣà ńlá yẹn tó ń lo ayé pẹ̀lú wa. Wọ́n lè ṣe nǹkan tó dàbí àrà tí a fẹ́ tó kọjá òye wa àwọn tó ń wà láyé ńgbà náà o. Ṣùgbọ́n láyé òde òní title technology wọ́n ti ń fojú wo tó ṣe gẹ́gẹ́ bí tó ní tí ò ní túmọ̀ pé kí ni tó gùn bá wà láyé òde òní yóò gó tó ẹ̀yìn àwọn kan ní báwọn àwọn kan ti sọ bẹ́ẹ̀ ní ìsìn báyìí. Ẹ wá wò sáyé wá fẹnu bẹ́ẹ̀ sáta Ọlọ́run tó fi dàsìkò yìí lẹ́yìn kankan sọ pé àwọn òrùpọ̀ Ọlọ́run gan wà, ṣùgbọ́n táwọn náà bá fún mi lọ́rùú bọ̀ wọ́n mọ ẹja abẹ́rẹ́ kí bóun sànmọ́ ṣe wà, bóun nílẹ̀ ṣe wà, bóun láyé ṣe wà, bóun ní kàmọ́ra wọn, bóun làwọn tó fi dùn ní dọpọlọ àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí nípa Ọlọ́run ní dọpọlọ wọn rú. Kí ló yọrí bẹ́ẹ̀? Ọlọ́run fi rẹ̀ sípò àṣírí. Bí a bá ń fojú kàn yín olóyè Sunday Igboho táwọn fojú kàn táyà rí báyìí tẹ́yìn wọ́n social media àní ẹ má wà ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ ní àṣírí. Ẹ fẹ́ láṣírí mọ́ torí kíni ń jó lọ́wọ́ tẹ́lẹ̀ fi jólẹ̀. Ẹ bá ti ń ṣe gbélé lẹ́sìn mọ́ fúyẹ́ sí ẹ mọ́ fúyẹ́ lójú ayé àwọn èèyàn ò ní rí bí wọ́n tó ti gbà yẹn mọ́. Ó yẹ ká ẹ dínkù social media gan àkọ́kọ́ nìyẹn. Yes, ẹ̀kẹ́ tó wá dínkù tán yányán lọ́rọ̀. Bẹ́ẹ̀ sì jẹ́ ìdákan tó yẹ kí bọ́yá aláwàdà ní tó yẹ pé àwọn èèyàn tó máa ń rí tẹ́ bá ń ṣàwàdà tẹ́ ń ṣeré pápẹ̀ láwọn èèyàn yín nígbà míì wà wọ́n mọ̀ sọ pé ṣé ẹni tó ń pè ní Sunday Igboho náà ni ó wà nípa ẹni tó wà jòfíà báyìí tó ń bá àwọn èèyàn ṣe báyìí.
bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé ó yẹ kí ẹ wá lọ kẹ́kọ̀ọ́ pé kò lè sọ tẹnu ẹ̀ tán ṣùgbọ́n ẹjẹ́ ó débí àti mọ̀ tí ó sọ gbogbo ẹ̀ lọ́gbẹ̀lẹ́nu rẹ̀ ní ìsìn báyìí gbogbo ìgbésí ayé pátá lẹ ti gbé social media. ẹ wo Alhaji Dr. King Dr. Saheed Òṣùpá nínú àwọn onínú fùfù tí ó gbàgbọ́ wípé nǹkan kan ò lè ṣẹlẹ̀ ó ní wọ́n ṣùgbọ́n nígbà tó tásìkò kan wọ́n lọ ń kọ́ nǹkan tí ò sínú àyànmọ́ wọn tí ò sínú àdámọ́ wọn wọ́n lọ ń kọ́ látara àwọn míì tí wọ́n rí pé nírú ẹ̀ àwọn gan sọmọ́rọ̀ níbì kan láti mú advice ìkan nínú àwọn artist tó ń ṣe ìnáwó kan tán lọ bẹ̀ wọ́n lọ ń kọ́ bẹ́ẹ̀ sì wá ń kọ́ yẹn iyì wá ń bò wọ́n sí aṣọ yìí wá ń dára wọn wọ́n ń dàgbà sínú ara wọ́n ń dàgbà sínú ẹ̀mí kódà wọ́n lọ ń kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe kóyàn mọ́ra èyí ti ní bó ṣe ń kóyàn mọ́ra àwọn ò ní tẹ̀lé àwọn tí ń kọ́ wọ́n tún wá kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń dínkù lọ́rọ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń gè sínú àwọn ni wọ́n sì máa ń kí ẹ̀yìn kí ló dé tí àwọn wá ń tóbi sínú ayé tó bá dàgbà yẹn wá ń fúyẹ́ sí i tí àwọn tí ń fúyẹ́ sí i wọ́n ti rìn yín níjàké tẹ́ ẹ fi sọ̀rọ̀ títí láàfin ọlọ́wọ̀ tẹ́ ẹ fẹ́ bu ẹkún ká lè pe ẹ pa àwọn ọba lé ẹ wá ń dọ̀bálẹ̀ ìwọ̀ láì mọye ìgbà. àwọn kan sọ̀rọ̀ nípa pé àwọn kan fẹ̀sùn kàn yín látàfin Ọ̀yọ́ wípé ẹ̀yin yẹ̀yẹ́ Aláàfin níwájú Ọọ̀ni ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ń gbé ń bẹ̀ ni pé ẹ kíra yín ní ọmọ aládìkún. èmi wá wo fídíò yẹn dáadáa mo rí wípé wọn lè má sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin yẹ̀yẹ́ Aláàfin. ọ̀rọ̀ ní ojú òpó tí máa ń tọ̀ tí wọ́n fi máa ń sọ ọ̀rọ̀ tí ò nítumọ̀ di ẹ̀bí mọ́yàn lọ́wọ́ ń gbà mí tàbí ọ̀rọ̀ yes. ṣe é pé ọ̀rọ̀ yẹn ẹ̀ ń sọ papọ̀ mọ́ra wọn lọ ni. lójú mi wọ́n tí mi gẹ́ wo fídíò yẹn kì í ṣe pé ẹ kíra yín lọ́mọ aládìkún gangan ni wọ́n fi fẹ̀sùn yín kàn yín. nínú àwọn nǹkan tẹ́ sọ ni wípé ẹ dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá wa Ògúnwùsì wípé wọ́n tan kámẹ́rà fún yín wọ́n ti gbà yí orí yín kò dàbí ibì kan tẹ́ ẹ lọ náà pa kámẹ́rà tí wọ́n fẹ́ káyọ́ mọ̀ pé wọ́dọ̀ àwọn. pọ́ìntì kan nìyẹn o. pọ́ìntì kan nìyẹn o. ẹ̀kejì bẹ̀ ẹ sọ wípé ẹni wọ́n pa kámẹ́rà. ẹ̀kejì bẹ̀ ẹ sọ wípé àwọn bàbá tí wọ́n ti gbé Oòduà nation dání tẹ́lẹ̀ tí wọ́n sọ di Yorùbá nation pé àwọn náà invite yín wípé gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ́ bí divine fún wọn torí pé yẹn jẹ́ àjìjàgbara wípé àwọn bàbá náà ní nǹkan wọn pé wọ́n pè yín sí ni nígbà tó rí pé ẹ̀jẹ̀ ni tó ń jà fún pé kí ẹnì kankan má fi ọwọ́ àbùkù kan ìran Yorùbá ìran wa kán máa kí pé ẹ̀mọ́ Fúlàní wọ́n máa tẹ̀wá lójúmọ́ lẹ́bàṣubàṣu ó dáa ẹ wá sọ wípé ṣùgbọ́n lọ́wọ́ yìí o àwọn bàbá tí wọ́n ní Yorùbá nation lè máa pè Yorùbá nation lọ́dọ̀ tí wọ́n pé lọ́kàn tí Oòduà nation ló kù tẹ́ máa pè é. ọ̀rọ̀ yẹn tẹ́ wá wò dáadáa ọ̀rọ̀ ìtàbùkù ni nígbà táyìn gan mọ́ ti ń lọ lọ́wọ́. wọ́n gbàgbé irú yìí ti kú òní ẹni tá a lè pè ní ọmọ ìlú kan mọ́ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá nìyí ẹ ti tóbi ẹ ti kànrìn délẹ́fù ọmọ Yorùbá nítòótọ́
ọmọ Odùduwà lẹ kọ́kọ́ jẹ́ kẹ́ ẹ tó jẹ́ ọmọ Yorùbá, kẹ́ ẹ tó wá jẹ́ ọmọ Ọ̀yọ́, kẹ́ ẹ tó wá jẹ́ ọmọ Ìgbòho, kẹ́ ẹ tó jẹ́ ọmọ Aládìkún. Ìran Ọ̀yọ́ sì nìyẹn. Tó bá lọ ní pínpín, tó máa kì í mọ́mọ́ Aládìkún tán kì í mọ́mọ́ Ìgbòho, wọ́n kì í mọ́mọ́ Ọ̀yọ́, ká tó pè é lọ́mọ Yorùbá, ká tó pè é lọ́mọ Oòduà. Èmi bá rò wípé kọ́pẹ́ páwọn onílù bá ń kì í lọ́jọ́ yẹn lọ́hùn, tẹ́ ẹ̀ bá pọ̀ lọ́rọ̀, tẹ́ ẹ̀ ń sá ọ̀rọ̀ sọ. ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ ni ọmọ Aládìkún ni mo sì máa ń kì í nìyà. Ọmọ Aládìkún ni mí nígboro ìlú Ọ̀yọ́ Ìgbòho. Ọmọ Aláàfin ní bákan náà, ọmọ Oòduà ni mí. Ilé bàbá mi náà ni mo wà, tó ilé bàbá yìí ni ilé bàbá yìí ni. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ń wá yẹn sí, ẹ kí Ọọ̀ni, ẹ bẹ̀ wọ́n kí ẹ má bínú tí mo bá sẹ́yìn. Nǹkan báyìí ni mo rò ń gbà náà tí mo fi allegation kẹ̀yìn gbogbo lọ́balọ́ba. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ yín, wọ́n ti dé láti wá bẹ̀yìn. Ẹ kàn sọ ní gbólóhùn kan kékeré bẹ́yẹn, ẹ dọ̀bálẹ̀ ẹ kí bàbá, ẹ jókòó, ẹ jẹ́ ká súre fún yín, ẹ kúrò níbẹ̀. Bó bẹ́ẹ̀ ṣe ń rìn, bẹ́ẹ̀ ṣe gbá, bẹ́ẹ̀ ṣe ṣàwo, tẹ́ ẹ sọ̀rọ̀ ní ààfin ọlọ́wọ́, bẹ́ẹ̀ ṣe pé ẹ sọ pé ń ta gàrí, ẹ ń ṣe gbá ẹ ń ṣàwo, ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Wọ́n ní tí ẹni tí ò nífẹ̀ẹ́ rẹ tó bá ní kó o máa ṣàlàyé gbogbo ohun tó ń pass through fún torí kó lè pìtì ẹ, kó lè nífẹ̀ẹ́ rẹ, yóò padà máa jásí pé kò tún ní nífẹ̀ẹ́ mọ́ ni, yóò tún máa rárí sáìsì ni. Ẹ̀kọ́ tí mo kọ́ ni o. tó inú ayé mo jẹ́ lákàn tó yẹ pé bóyá àwọn èèyàn tó bá dàbí tèmi tó le koko tó burú mo máa ń láìkì, àwọn oníṣìí máa ń wù mí kí n bá rìn. Ṣùgbọ́n àwọn tó le koko tí mo ti bá rìn ẹ̀yìn rí, nínú wọn ni Alhaji Oríyọmí Hamzat wà tí mo fi sọ̀gá, tẹ́yìn náà sì mọ̀ àbúrò yín ni ọ̀rẹ́ yín ni, tẹ́yìn náà sì mọ̀ pé kò gba nonsense. Ṣé nígbà pé Oríyọmí ti ń gba nonsense báyìí? Torí pé ó ti ń dàgbà sínú ẹ̀mí, ó ti ń rí àwọn nǹkan kan tí ò rí, ojú ọmọ wúwo sí. Àwa tá a sọ pé àní kú láì ká máa lagídí làwọn fúyẹ́ sí yìí. Àwa náà ti wọ́n pé àfi káwa náà gba nonsense ká lè wúwo sí. Nígbà táwa wá lè máa ṣerú yẹn, mélòó wá lẹ́yìn ibi ẹ̀ ti dé dúró yẹn. Ọlọ́run ò ní kẹ́ jábọ̀, àmì ẹ̀ pọ̀, ṣùgbọ́n àìní jábọ̀ ọ̀dọ́ yín láti kó sẹ́yìn ṣe o. Bàbá wa lóyè Sunday Igboho tó bá yẹ kó tó ń kù pé fẹ́ lọ kí àwọn lọ́balọ́ba kan, ẹ dákun ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, ẹ má débẹ̀ rojọ́ mọ́. Ẹ pa kámẹ́rà láàfin Ọ̀yọ́ tipẹ́tipẹ́ ìsì Ọ̀yọ́ ni, ẹ kíyèsí dáadáa. Tí ìbá ti pa wá fẹ́ ṣe nǹkan tó bá jẹ mọ́ pé nǹkan bí bóyá wọn kàn fẹ́ ṣe ceremonies tí ò fẹ́ ní rẹpẹtẹ lẹ́ẹ̀lẹ́rí tó ṣe fídíò láàfin Ọ̀yọ́. Inú ààfin wọn ṣe fídíò ọ̀sẹ̀ tí wàá gbàgbé ìṣe àti àṣà ìran tọ̀dọ̀ tí yín ni. Tẹ wá fi rí i pé wọ́n pa kámẹ́rà yẹn, ẹ mọ̀ pé ó tún jẹ́ bò àṣírí fún yín. Ta ni ọmọ ṣe ìyá fọ́tò ni, ṣe sí fídíò díẹ̀ kó tó di pé ẹ wọlé ni. Ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ sọ tí ń jẹ́ kókó ọ̀rọ̀, wọ́n pa kámẹ́rà. Ẹ mọ̀ pọ́ ńláńlá lọ jẹ́ fún yín. Ibi wọn ti gbé kámẹ́rà lé lórí sàn pé tásìrì yín bẹ̀ ni. Ìyẹn lẹ tún wá rí nírí àbùkù, ẹ wá lọ fi ń ṣèdúpẹ́ ń bò míì. Ẹja sòtò ọ̀rọ̀ ìyẹn tó tọ́lá lé ẹ̀ lọ́pọ̀ kò lérò àlọ́wọ́n o. Mi ò sì ní fẹ́ kí ẹrí ọba wa láàfin gẹ́gẹ́ bí ẹni oníjàdí. Ní tí wọ́n ń jẹ́ ogún, ohun tó jẹ́ ogún ìran Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá o ni wọ́n protect. Iṣẹ́ tẹ̀sí gbéra wọn o ni wọ́n ń jẹ́.
tẹ́ ẹ bá lọ wò dáadáa gẹ́gẹ́ bí ìran Ọ̀yọ́, àwọn náà mọ̀ yìí pé orírun Odùduwà Ilé-Ifẹ̀. Torí ìdí èyí, gbogbo ẹ̀yin tí mo ti bẹ̀ ṣáájú, ẹ̀gbọ́n wa Saheed Ire, pàtàkì jùlọ ẹ̀yin Alhaji Saheed Òṣùpá ọba orin, bàbá wa Olúgbọ́n, bàbá wa Akeugba Gold, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ bá wa pé bàbá Sunday Igboho ní ìkọ̀kọ̀, ẹ pè wọ́n bàbá, ẹ bá sọ̀rọ̀ yìí kó tó kún ju bí mi ti sọ yìí lọ, torí pé a fẹ́ ṣubú wọn o. Ilẹ̀ Yorùbá ní bàjẹ́ o, ẹni tó bá forí ẹ̀ fagbọ̀n yìí ló jẹ́ ń bẹ́ o. Ẹ ṣé gan o, ẹ bá mi pín, ẹ bá mi tàn, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ bàbá wa Olóyè Sunday Igboho àti gbogbo àwọn tí mo rán wọn sí. Ẹ ṣé gan, mo dúpẹ́ o.